Once a year, in the ancient city of Ile-Ife, the spiritual heartbeats of the Yoruba world, the Ooni of Ife emerges wearing the most sacred crown on earth, the legendary Aare crown. Said to be the oldest crown in human history, it is a symbol of power, unity, and divine connection. Aare, òun nìkan ni adé ìṣẹ̀ǹbáyé tí ò pé méjì. Adé àtìrandíran ni bàbá ńlá bàbá wa. Adé yìí ẹ̀ẹ̀kan ló máa ń jáde lọ́dún. Tó bá dẹ̀ ti jáde lọ́dún yìí, lẹ́ẹ̀kan yẹn gbogbo ayé máa péjọ máa gbàdúrà Olúwa mo rí lọ́dún yìí o, kí n rí lẹ́ẹ̀mí o. Gbogbo ohun téèyàn ń fẹ́ èèyàn máa ṣe àdúrà nígbà tí adé yìí bá ti jáde. Nítorí pé kí ni kì í ṣe adé tí wọ́n dé lójoojúmọ́. Ẹ̀ẹ̀kan ni. Gbogbo ohun téèyàn bá dẹ̀ ti tọrọ lásìkò yẹn àṣẹ ti gùn. The Aare crown is no ordinary regalia. It is believed to have been passed down from Oduduwa, the progenitor of the Yoruba people. When the Ooni places it upon his head, it's not just a king, it becomes the spiritual embodiment of Ogun, the god of iron and war, and the living representative of the entire Oduduwa nation. Before this sacred moment, the Ooni enters days of seclusion away from the public eye in prayer and spiritual fortification. Then, on the day of Olojo Festival, meaning day of the first dawn, he reappears to the people wearing the crown. With prayers and rituals, he seeks blessings, peace and prosperity not only for the Yoruba but for the entire world. Ọdún Ọlọ́jọ́ jẹ́ pàtàkì ní ìlú Ile-Ife tó so onílé àti àlejò papọ̀ káàkiri àgbáńlá ayé. Ó jẹ́ tí ọjọ́ tí àwọn fẹ́ kóra jọ bẹ́ẹ̀ ni pé wọ́n ṣe àyádún ọjọ́ tí Ọlọ́run dá ayé òun ọ̀run ni. Ó dẹ̀ jẹ́ pé ó mú láyà àwọn bàbá tó bí wa wípé ọdún yìí òun ló wuyè jù, òun ló gbayì jù káàkiri àgbáńlá ayé. Kò sí ibi tí wọn ò ti ń wá láti wá bá wa ṣe ọdún. Láti Brazil ni o, láti Canada ni o, láti Europe ni o, láti America ni o, gbogbo àgbáńlá ayé ní ọjọ́ máa ń pè wo ọdún Ọlọ́jọ́. Olojo is more than a festival. It is a bridge between past and present. Every year, it draws Yoruba sons and daughters from across Nigeria, the diaspora, and the world. Scholars, tourists, and cultural enthusiasts gather to witness this moment when the cradle of Yoruba civilization comes alive in its purest form. The Aare crown is not simply an ancient relic. It is the crown of humanity's dawn, a living heritage of the Yoruba people from Ile-Ife to the world. Mo kí bàbá wa Ọọ̀ni ìrìṣà olórí aládé òkìrìkìrìbìtì pé wọ́n kú ìpalẹ̀mọ́ ọdún Ọlọ́jọ́. Wọ́n á ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. Ẹ̀mí wọn á gùn, wọn ò ní dààmú. Wọ́n á jèrè ọ̀tá o. Ọ̀tá ilé òkú tó kó òkú ní tí ń jà lọ́run. Wọ́n á pẹ́ fún wa o. Wọ́n fọmọdé joyè, wọ́n á fi àgbà lò. Lẹ́yìn náà mo wá kí àwọn bàbá olóyè lápá ọ̀tún àti lápá ọ̀rọ̀, àwọn lóòdọ́kọ́, àwọn ìyálóde, àwọn gbogbo ẹmẹsẹ̀ lápapọ̀, Ògúngbẹ́ àti àwọn ọmọlẹ̀. Mo kí wọn wípé a kú palẹ̀mọ́ ọdún Ọlọ́jọ́ o. A bá wa láyé, a bá wa láyọ̀ àti àlàáfíà. Mo kí gbogbo Ifẹ̀ ní lóko lẹ́yìn odi pé a kú ìpalẹ̀mọ́ ọdún Ọlọ́jọ́. A bá wa láyọ̀ àti àlàáfíà. Ní pàtàkì jùlọ ní pé gbogbo àwọn tó wà nílé ká sì jẹ́jẹ́, kì í ṣe ọdún oníjàgídíjàgan. Gbogbo àwọn tó jọmọ líle kí wọ́n sì mẹ̀dọ̀ kí wọ́n ra dókòó ara wọn jẹ́ kí ọdún Olúwa kó sì lọ ní ìrọ̀wọ́rọsẹ̀. Àti nílé o àtòkò gbogbo alásọ̀pọ̀ ọdún láyé o. A ní fàìsàn sí o. Àrówó ná, àrówó lò, àrówó bùnàbùtọrẹ. Inú wa dùn o. Ẹ ṣé mo dúpẹ́. Èmi ni olóyè Awójọ́dù Sàká Yégbàtà ti Ile-Ife olórí gbogbo ẹmẹsẹ̀ Ọọ̀ni. Ẹ ṣé.